tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì OJBTV Yorùbá. Mo kí yín pé ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú kó lè dàtà jọ ń bá kiri. Mo kọ́mọdé, mo kágbàlagbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, ìsọkùnrin ìsọbìnrin tó wà lóde ilẹ̀ yìí, gbogbo yín mo kí pátá. Mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò ìlera lóògùn ọ̀rọ̀. Ìlera lóògùn ọ̀rọ̀, ètò tá a fi ń tàn yẹ́bẹ́yẹ́bẹ́ tí à ń sọ nípa àìlera, yálà nípa tinú àbí ti àìlera tí a máa kojú nípa tó sún sí wa lóde tàbí tó lè mú ìlọsíwájú bá ìgbésí ayé wa. So àwọn eléyìí ni à ń tàn yẹ́bẹ́yẹ́bẹ́ lábẹ́ ètò ìlera lóògùn ọ̀rọ̀, èyí tó ń jáde lórí ìkànnì OJBTV Yorùbá. Orúkọ mi ò yí padà, Asiwaju yín rèé, Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ Ògbómọ̀ṣọ́. Èmi mò ń kí yín káàbọ̀ sórí ètò ìlera lóògùn ọ̀rọ̀ lọ́jọ́ ti tèmi. Tó Yorùbá ní ibi tí a bá roko tì sí náà ni à ń fi àbọ̀ sí. Lákọ̀ọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin òǹwòran wa, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wá sí àkíyèsí, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi ọkàn tara tẹ̀mí tẹ̀ fi ń tẹ̀lé wa lórí ìkànnì OJBTV Yorùbá. Nígbà tí a ṣètò ìlera lóògùn ọ̀rọ̀ ìgbẹ̀yìn, mo lérò pé àkọ́rí tí a mú wá nígbà náà, àwọn èèyàn ní ohun wá dọ lórí afẹ́fẹ́, àwòrán làwọn ń wò, wọn ò rí wa wò. Tó mo tọrọ gáfárà lórí eléyìí gẹ́gẹ́ bí a ti ṣe fi ìkéde síta pé ẹ má bínú, kò sí tí kì í rẹ̀, kò sí tí kì í rẹ̀ pátápátá, àbí tó bá rẹ̀ wọ́n ní tó bá rẹ̀ kinní kan wọn á fi kọ́lé kinní kan. Tó Yorùbá, tó mo kí gbogbo wa pé a kú àbọ̀ sórí ètò ìlera lóògùn ọ̀rọ̀. Mo ti máa ń sọ síwájú pé ọ̀nà méjì là ń gbà fi ṣe ètò yìí. Àkọ́kọ́ ni pé à ń sọ nípa èyí tí ó ń fa ìdènà nípa rírí ọmọ bí fún àwọn obìnrin, tàbí ká sọ pé fún ìdílé ní ọkọ láyà. Àgbéyẹ̀wò kó tó di pé àwọn èèyàn wa ń béèrè fún pé kí a mọ báwọn sọ nǹkan báyìí kí láwọn lè lò fún nǹkan báyìí àti nǹkan báyìí. Tó èyí tó jẹ́ kí a pín ètò yìí ká mọ̀ fi sí abẹ́ ìsọ̀rí méjì. Tí a bá sọ nípa ọ̀rọ̀ inú àti lóyún obìnrin, tó bá tún dé èyí tó tẹ̀lé, a tún sọ nípa àwọn ìbéèrè tí àwọn èèyàn wa tí wọ́n fi ṣọwọ́ tí wọ́n fẹ́ ká tàn mọ́lẹ̀ sí. Kí ni nǹkan tí àgbéyẹ̀wò lọ́jọ́ ti tèmi? Ó ní nǹkan tí a pè ní ìgbóná, àwọn míì a máa ń pè ní bàbá. Kò sí ibi tí kì í ti sábà ṣẹlẹ̀ jáléjáko ní orílẹ̀-èdè adúláwọ̀, ṣùgbọ́n bí a ṣe ń kó bákan náà ni à ń kó adìẹ alẹ́ àgbò ló máa ń yàtọ̀ síra wọn. Torí bí ìgbóná bó ti ṣe ń ṣẹlẹ̀, àwọn ní a sì máa pè ní olóde. Tó irú orúkọ yòówù tí wọn ò bá pè, àdúrà tèmi ni pé kí Olódùmarè má fi ìgbóná bá wa jà. Bí ìgbóná ṣe wà náà ló wà lákọ, bákan méjì lákọ lábo náà ni ó wà. Ṣùgbọ́n àwọn kan wà tí kì í jáde lára, tó yẹ pé ara ọmọ tàbí ara ẹ̀dá ènìyàn yóò kàn máa gbóná kó a máa kóná, yóò máa gbóná, temperature rẹ̀ yóò máa lọ sókè lálálá gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń wí. Tí ó bá ń lọ sókè, kódà kẹ̀dàmí sí lára báyìí yóò tún padà gbóná láàrin ìṣẹ́jú mélòó kan. Àwọn eléyìí ìgbóná wà nínú ẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan míì náà wà tí ó máa ń jẹ́ pé àìsàn ibà máa ń fà. Ṣùgbọ́n tí lẹ́yìn tí èèyàn bá ti rò pé bóyá òun lo oògùn ibà kò tún padà lọ, a jẹ́ pé
ó ti sọwọ́ kan ìgbóná nìyẹn. Bí èyí tí kì í jáde nínú ara ṣe wà, bẹ́ẹ̀ náà ni àwọn tí ó máa ń jáde tí ó máa ń dàbí àléfọ́, alágbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni àwọn yẹn náà ṣe wà tí ó máa ń jẹ́ àìsàn ní àgọ́ ara wa. Ǹjẹ́ ìgbóná ó máa ń ṣẹlẹ̀ lásìkò ẹ̀rùn púpọ̀ jù tí gbogbo agbègbè tó bá gbóná lalala tó ń rọ̀ títí tí ò dáwọ́ dúró àtàwọn nǹkan míì sábà máa ń fà kí ìgbóná súyọ. Ó lákòókò àìsàn tí ó ní àkókò ní ìgbóná jẹ́. Tó kí ni nǹkan tí a lè lò sí ìgbóná? Mo sọ fún yín ṣáájú pé ilé-iṣẹ́ The Rock Herbal Life Product lónígbọ̀wọ́ ètò ìlera lóògùn ọrọ̀. Àwọn ni wọ́n ní kẹ́ ẹ máa jẹ àǹfààní ìlera lórí ẹ̀kọ́ lórí ìlera lórí ètò lórí ìkànnì OJBTV Yorùbá ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Tó ilé-iṣẹ́ OJBTV ni ẹ ti ń wò wá. Nǹkan kan ni The Rock Herbal Life Product ní kẹ́ ẹ máa fi ṣe ni pé wọ́n ní kùsẹ́ báyìí ló mọ orí oníṣẹ́ yá. Ẹ máa bá wa share àwọn prógrámù wa, kẹ́ ẹ máa follow wa lórí Facebook, kẹ́ ẹ lọ máa subscribe sórí ìkànnì OJBTV Yorùbá lórí YouTube. Bá ṣe wà lórí YouTube, a wà lórí Facebook, a wà lórí Instagram, káàkiri lórí ìkànnì tó fi dórí ìkànnì abẹ́yẹfò Twitter, gbogbo orí ẹ̀rọ ayélujára ní OJBTV Yorùbá la kalẹ̀ sí. Tó tá a bá ń sọ nípa ẹ̀rọ ìgbóná léyìí tí kò jáde gẹ́gẹ́ bí mo ṣe kọ́kọ́ sọ, ẹ jẹ́ ká wá ewúro, ewé ẹja tá a bá ti já, àwa àgún tá a bá ti gún tá a gún pẹ̀lú omi àti ẹ̀gbọ́ ṣe wà, àwa mú àpò pọ̀ mọ́ òrí òun láti púpọ̀. Tá a bá ti fi òrí kó, a mọ̀ fi pa irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lára. Ẹ̀rọ ìgbóná ni ẹ̀rọ tó gbajúmọ̀ tí a ti dánwò léyìí tí à ń fọwọ́ ẹ̀ sọ̀yà. Ẹ mọ̀ bí mo ṣe máa sọ fún yín pé gbogbo nǹkan tá a bá ti gbé jáde lórí ètò ìlera lóògùn ọrọ̀ léyìí tó jẹ́ èyí tí The Rock Herbal Life Product tó jẹ́ onígbọ̀wọ́ ẹ̀, àwọn nǹkan tí a ti dánwò tá a ti nímọ̀ lára ẹ̀ tá a ti fọwọ́ sọ̀yà lè lórí òun ni àwọn nǹkan tí à ń jẹ́ kí ẹ máa gbọ́ tà náà sórí afẹ́fẹ́ fún yín. Tó ìyẹn bẹ́ẹ̀ lápá àdìkan. Ẹlẹ́ẹ̀kejì ni èyí tí ó ń jáde. Èyí tó jáde tí ìgbóná bá jáde, a máa ṣe kókòkò tàbí kó jẹ́ èyí tí ó máa tàn apá. Oríṣiríṣi ọ̀nà ni ìgbóná gbà jáde sí ìyàn lára. Tó bá jẹ́ pé yẹn ní ewúro ìbákan náà ni a máa wá, a wà gbó. Tá a bá ti gbó, a fún omi ẹ̀ síbì kan. Ẹ máa gbọ́, a sì lè ṣe lóníbejì. Èyí tí a kọ́kọ́ gún omi ẹ̀ tá a fi ṣe èyí tí ò jáde, ẹ̀rọ náà gbogbo ẹ̀ a kọ́kọ́ gún. Èyí tá a bá gún, tá a bá fún omi ẹ̀ ṣàkìtì ẹ̀ tá a fi sẹ́gbẹ́ kan, a lè fi yẹn po òrí, a máa fi wọ̀ lára. Ẹlẹ́ẹ̀kejì, omi tá a gbà síbì kan, a wà mú àdíẹ̀ yan, a dàpọ̀ mọ́, a pò papọ̀, yóò máa mú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bó bá ti ń bá èébì jáde, yóò máa bá ìgbẹ́ jáde, bẹ́ẹ̀ náà yóò máa bá ìtọ̀ jáde tí àlàáfíà yóò sì tó ẹni tí ó lùgbàdì ìgbóná. Tó ẹ̀rọ ìgbóná ó là ń gbé yẹ̀wò lórí ìkànnì OJBTV Yorùbá lórí ètò ìlera lóògùn ọrọ̀ tí iléeṣẹ́ The Rock Herbal Life Product tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ fún. Tó mo sọ fún yín ṣáájú, mo ní iléeṣẹ́ The Rock Herbal Life Product wọ́n ní kí a sọ fún yín pé kí ẹ máa bá wa share àwọn prógrámù wa lọ́lọ́kan òjọ̀kan léyìí tó ń jáde lórí iléeṣẹ́ OJBTV Yorùbá tá à ń wò, ká máa share
ká sì máa comment torí pé tí ò bá ní jàǹfààní fẹ́yìn yóò lè jàǹfààní fẹ́lòmíì tí ó bá fojú rẹ̀ tó kà á tàbí tó wò ó wọ́n máa gbọ́ wọ́n sì máa mọ̀ pé ọgbọ́n wa tó ń lé kan sí wọn ní. Kò jẹ́ bí ó ṣe jẹ́ lórí ètò ìlera lóògùn ọ̀rọ̀ lọ́jọ́ ti tòní á lọ lọ́jọ́ tèmi á tó padà wá níjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ ìgbìmọ̀ àdúrà mi ni pé àìsàn àrùn kò ní fàgbọ́ ara wa sí ibùgbé o láyọ̀ náà láàmú pàdé lórí ètò ìlera lóògùn ọ̀rọ̀ láti ń dágbére báyìí. Olalekan Akanji ìkọ́ni rèé ọmọ bàbá níjẹ̀rọ Ògbómọ̀ṣọ́ máa sọ pé títí ọjọ́ mẹ́jọ tààtù pàdé ire dojú owó rí ire lójú èmi àtẹ̀yìn ó máa rí láṣẹ Èdùmàrè ire kàdé.